ó yá gbogbo ọmọ Ọ̀yọ́ nílé lóko àti lókè òkun ẹ wá ẹ jájọ délùú bàbá tó bí yín lọ́mọ ṣẹ́ni akì tó rojú kókó ẹni akì títọ̀ ń káwọ́ gbéra ó dájú onítọ̀hún òkúkú mọ́lé ni èèyàn tó mọ́lé ní gbóríkì tí ń mójó ẹni ò sọ lẹ́nu ni ó mọ rírì oríkì ibi agbé bí wọn lọ́mọ oyún ẹ bá ń kó tìlù ti fọn ẹdí gàárì ẹja mórin àjò náà pọ̀n ó di ilé Ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ṣe bá jí ṣe bí Ọ̀yọ́ là kúkú rí ìran Ọ̀yọ́ wọn ò ní ṣe bí baba ńlá ẹnikẹ́ni gbogbo èrò tí ń rọ̀yọ́ lé gbogbo èèyàn tí ń lọ̀yọ́ Aláàfin ẹ bá ń ya lọ́jà Kẹsàn ọmọ ọlọ́jà kan tí ń tàn yínrínyínrín ṣe bẹ́yìn lọ́mọ títìrí méje là kọ́mọ olúkú ewu ìlà tìrì lákó ìkàn tìrì kan wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóhùn kó tìrì ó pe kú ìwọ̀ tìrì ó pẹja ọkà bàbá tìrì ó polóko tọmọdé bá fẹ́ bàgbà jẹun lọ́yọ̀ọ́ lé títìrì ni wọ́n tìrì òkè ní kó mọ̀mọ̀ wó mọ́ títìrì ni kó tìrì kó sọmọ rẹ̀ nù fún dẹ́kun ṣe bẹ́yìn lọ́mọ móramóra tí ragbẹ́rú lóòjọ́ pínísí lọ́mọ erin tí ń fọlá yagi níbi tán ti ní kó lówó gbowó kí wọ̀fà dá tiẹ̀ lẹ̀ kó lè bá a dìjà kó lè bá a dá pọn kọ́ ọmọ aládé lórí òun mú bọnú ṣe bẹ́yìn lọ́mọ àbàjá owó pọ̀ ẹni rẹ ní kọ́ alábàjá jẹ́ àrèlé Ọ̀yọ́ dùn òjòyìn lọ ọmọ alówó lódù bí ìyèrè dùndún láláàfin Ọ̀yọ́ kúkú jó ṣìyànbọ́lá ọba tí gbadégorí ẹṣin Ọ̀yọ́ òyò kan rí láláàfin àkọ́kọ́ lọ́yọ̀ọ́ lé ládìgbòlù orò bàbá Àtìbà òkúta méjì bàbá èkùrọ́ ọmọ ikú tí pọ ọmọ tí bàbá ń dúpẹ́ ọmọ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ̀ gbin ọmọ àkóbá ilé ọmọ àdábà òde àgbàrá òjò tí ń bá níjà tí ń gbójúde bàbá ẹni lọ́wọ́ ẹni kò rẹ́ni bájà ń wò gírí kọ̀rọ̀kọ̀rọ̀ Ọ̀yọ́ ló ní kárìn káṣánpá Ọ̀yọ́ ló ní kárìn kó yẹ èèyàn ọmọ akú tí kú ò lè pa ọmọ àrùn tàrùn ò gbọdọ̀ gbédè ọmọ òfò tó fò gbọdọ̀ ṣe wọn ò ní bíni lọ́yọ̀ọ́ kó máa wọ́lọ́ ọlá kiri Aláàfin ò ní bíni kó lọ rèé sàsìngbà ṣe bẹ́yìn lọ́yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà.